A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo ti fi ìmoore rẹ̀ hàn sí ààrẹ Bọ́lá Tinubu lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní àfojúsùn ààrẹ láti rí i dájú wípé ètò ìdìbò lọ láìkọsẹ̀ níbi ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kọkànlá ní ìpínlẹ̀ Anambra. Soludo sọ ọ̀rọ̀ yìí lánàá níbi ọ̀rọ̀ ìṣáájú rẹ̀ lẹ́yìn tí àjọ elétò ìdìbò INEC kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni jáwé olúborí. Soludo dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu fún bí ó ti gbé òpó ìjọba tiwantiwa ró, bí ó ti ní gbogbo ìgbà ni ààrẹ máa ń tẹnu mọ́ ìdí láti ní ètò ìdìbò tó lọ geere. Bákan náà ni gómìnà gbóríyìn fún alága àjọ elétò ìdìbò ọ̀jọ̀gbọ́n Joash Ojo Amopitan bí ó ti ṣe àpèjúwe ètò ìdìbò yìí ní èyí tí ó dára jù tí wọ́n ṣe ní ìpínlẹ̀ láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìdìbò pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé. Gómìnà tí ó rí sáà kejì gbà pẹ̀lú igbákejì rẹ̀ Onyeka Ibezim ní àbájáde ètò ìdìbò yìí ṣe àfihàn ìfẹ́ ará ìlú. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ètò ìdìbò yìí ṣe àkọọ́lẹ̀ ọ̀kan lára ìbò tí ará ìlú gbárùkù tì jùlọ nínú ìtàn òṣèlú ìpínlẹ̀. Bákan náà ni ó tọ́ka wípé àtúnyàn rẹ̀ ṣe àpẹẹrẹ ìgbà kẹta tí ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́ máa padà sí ọ́fíìsì ní ìpínlẹ̀ Anambra láti ọdún 1999 bí ó ti ní òun jáwé olúborí pẹ̀lú ìbò ìdá 73 nínú ọgọ́rùn-ún 73%. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn ará ìlú Ìlobù ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ kí ó sọ olóògbé olórí ológun àná General Taoreed Lagbaja di mánigbàgbé. Ìlú yìí ṣe àpèjúwe olóògbé ní olú ọmọ tí ó fi ipa rere lélẹ̀ sí iléeṣẹ́ ológun àti orílẹ̀-èdè. Ìlú tí ó jẹ́ olú ìlú fún ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn pé ìpè yìí nípasẹ̀ ààrẹ ẹgbẹ́ ìdàgbàsókè Ìlobù Àṣàkẹ́ Development Union Pastor Olúfẹ́mi Sàlàkọ́ níbi ìpàdé tí ó wáyé pẹ̀lú àwọn akọ̀ròyìn láti fi gbáradì fún ayẹyẹ ọdún Ìlobù ọdún yìí. Sàlàkọ́ ṣe àfihàn wípé àwọn wọ́gi lé ayẹyẹ ọdún Ìlobù 2024 láti fi bu ọlá fún olórí ológun tí ó di olóògbé ní ọdún náà, bí ó ti fi kún wípé ọdún yìí àwọn á ní àkànṣe ètò pàtàkì fún un. Nígbà tí ó ń sọ̀rọ̀ nípa Lágbájá, Sàlàkọ́ kérora wípé kò sí nǹkan kan nínú ìlú láti fi sààmì orúkọ àti àṣeyọrí rẹ̀. Ó ní kò sí ohun tí ó ṣe àpẹẹrẹ wípé àwọn ti ní olú ọmọ bíi Lágbájá nínú ìlú. Àwọn nílò láti ṣe àfihàn rẹ̀ fún gbogbo àgbáyé wípé ó ṣe dáadáa fún ìpínlẹ̀ àti orílẹ̀-èdè. Fún ìdí èyí, àwọn fẹ́ kọ orúkọ rẹ̀ sórí àpáta tí kò ní parun láéláé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olùkọ́ kan láti iléèwé Ṣọ̀ún High School Fatai Adégòkè ni a gbọ́ wípé ó jáláìsí lẹ́yìn tí àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ṣe ìkọlù sí i níbi ìgbìyànjú àti dẹ́kun wọn kí wọ́n yéé ta tẹ́tẹ́ nígbà tí ìkẹ́kọ̀ọ́ ṣì ń lọ lọ́wọ́. Gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ṣe jábọ̀, ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn tí Adégòkè kojú ìpéjọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ kan tí wọ́n ń ta tẹ́tẹ́ nínú yàrá ìkàwé. Ìdojúkọ yìí yọrí sí fàákájà bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe sùúrù mọ́ olùkọ́, lù ú bí ẹni lu bẹ̀m̀bẹ́, kan lápá. Wọ́n gbé dìgbàdìgbà re ilé ìwòsàn ṣùgbọ́n ó padà jọlọ́run nípè. Nínú àtẹ̀jáde ni ẹgbẹ́ àwọn olùkọ́ kan ti ṣe àpèjúwe olóògbé yìí ní olùkọ́ tí ó mọṣẹ́ rẹ̀ níṣẹ́ tí kò fi ààyè gba rẹ́dẹrẹ̀dẹ̀, bí ó ti ń ké sí ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀-èdè NUT, àjọ olùkọ́ TESCOM àti agbófinró kí wọ́n rí i dájú wípé ọwọ́ tó gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìwà ọ̀daràn yìí kí wọ́n sì fi wọ́n jófin. Bákan náà ni wọ́n ní kí wọ́n mú àwọn òbí wọn lórí ẹ̀sùn wípé wọ́n kọ̀ àti kọ́ àwọn ọmọ wọn. Gbogbo akitiyan àti kàn sí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Adéwálé Òṣìfẹ̀sọ fún àlàyé ló já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ìwádìí sọ di mímọ̀ wípé gbogbo akẹ́kọ̀ọ́ wọ̀nyí ni wọ́n ti lọ fara ṣoko tí èyí sì dá awuyewuye sílẹ̀ láàrin ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Lẹ́yìn àṣẹ Ààrẹ Bọ́lá Tinubu lórí owó ìrìnàjò lọ ilẹ̀ mímọ́ Mecca, àjọ alámòjútó ìrìnàjò Hajj (Nakan) ti kéde àdínkù owó ìrìnàjò Hajj fún ọdún 2026 bí wọ́n ti mú àjàgà dínkù lọ́rùn gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n nífẹ̀ẹ́ sí àti rin ìrìnàjò lọ ilẹ̀ mímọ́. Ẹkùn Gúúsù ni owó ìrìnàjò yìí ti dínkù jùlọ tí àdínkù owó ti kúrò ní ₦8.7 million bọ́ sí ₦7.9 million. Àwọn tí wọ́n ń gbéra kúrò ní ẹkùn àríwá ní àdínkù $760,915.83 bá owó wọn, nígbà tí ìpínlẹ̀ Borno àti Adamawa tí owó wọn máa ń kéré jù ní àdínkù $748,104.63. Bákan náà ni àjọ Nakan kéde ọjọ́ 5 oṣù Kejìlá gẹ́gẹ́ bí gbèdéke deadline ọjọ́ tí ó gbẹ̀yìn láti fi san owó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Aṣojú-ṣòfin Abdulmumin Jibril láti ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) ìpínlẹ̀ Kano ti padà sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) bí ó ti ṣe àtìlẹ́yìn fún àtúndì ìbò Ààrẹ Bọ́lá Tinubu fún ọdún 2027. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde òní láti ọwọ́ Jibril tó ń ṣaṣojú Kiru àti Bebeji constituency ní ìpínlẹ̀ Kano. Lánàá ni ó ṣe ìkéde yìí níbi ó ti ń sọ gbangba wípé òun kì í ṣe ọmọ ẹgbẹ́ NNPP àti Kwankwansiya Movement mọ́ tí gómìnà àná fún ìpínlẹ̀ Kano Dr. Rabiu Kwankwaso dá sílẹ̀. Jibril ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ará constituency rẹ̀ ní ìlú abínibí rẹ̀ ní Kofa, níbi tí ó ti kéde àtìlẹ́yìn rẹ̀ fún Tinubu kórajọ fún ó lé ní ẹgbẹ̀rún 2 onímọ̀ ẹ̀sìn Islam tí wọ́n ń pè ní Ulamas tí wọ́n ṣe ètò àkànṣe àdúrà fún ààrẹ fún àlàáfíà, ìdàgbàsókè ìpínlẹ̀ Kano àti Nàìjíríà lápapọ̀. Ìpadà sí APC Jibril wáyé lẹ́yìn oṣù méjì tí wọ́n lé ní NNPP lórí ẹ̀sùn ìṣekúṣẹyẹ pẹ̀lú ẹgbẹ́ anti-party activities àti àìsan owó ọmọ ẹgbẹ́. Jibril wá fi ìmoore rẹ̀ hàn sí NNPP fún àtìlẹ́yìn wọn bí ó ti rọ àwọn alátìlẹ́yìn rẹ̀ kí wọ́n darapọ̀ mọ́ ní APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Rògbòdìyàn láàrin sínétọ̀ tó ń ṣaṣojú Delta North Senatorial District Ned Nwoko àti òṣèré ilẹ̀ Nàìjíríà Regina Daniels gbọ̀nà àrà yọ lánàá bí òṣèré yìí ṣe gbà wípé lótìítọ́ lòun mu egbògi olóró, ṣùgbọ́n ọkọ rẹ̀ Ned Nwoko ni yóò fi ọ̀nà egbògi olóró hàn kí ó bá lè máa gbádùn ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀. Nwoko ní tirẹ̀ ṣe ẹ̀sùn wípé ẹ̀gbọ́n Regina lọ́kùnrin Sammy ni ó fi ọ̀nà egbògi olóró hàn àti wípé gbogbo ìgbìyànjú rẹ̀ àti mú kí ó jáwọ́ rehabilitate ni ó já sí pàbó. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Nwoko ti ṣàlàyé wípé Lawrence àti Sammy ni ó kọ́kọ́ fi ọ̀nà egbògi olóró hàn tí wọ́n kó wá fún un. Àwọn wọ̀nyí ti fẹ̀kàn tẹ́lẹ̀ kúndùn nínú lílo egbògi olóró, ṣùgbọ́n kàkà kí wọ́n ràn lọ́wọ́ àti dẹ́kun ìwà yìí, níṣe ni wọ́n túbọ̀ ń bà láyé jẹ́ sí i. Sínétọ̀ ní ìgbìyànjú rẹ̀ àti ran Regina lọ́wọ́ ni ó yọrí sí fàákájà láàrin ẹbí. Sínétọ̀ tẹ̀síwájú wípé nígbà tí Regina bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìwòsàn rẹ̀, dókítà ṣe ìkìlọ̀ wípé kí ó jìnnà sí gbogbo àwọn tí ó ń pèsè egbògi olóró fún un, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé Sammy, Destiny àti àwọn ọ̀rẹ́ rẹ̀ mìíràn kọ̀ àti tẹ̀lé àṣẹ yìí. Wọ́n á yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ fún un ní egbògi olóró tí ó ń ṣe ìwòsàn rẹ̀ lọ́wọ́. Bákan náà ni ó fi ẹ̀sùn kan ẹ̀gbọ́n Regina wípé ó ń kan àwọn ọmọ rẹ̀ àti òṣìṣẹ́ inú ilé lábùkù bí ó ti ní òun lòun ná owó ọdún 2 tí ó gbẹ̀yìn ní ifásitì rẹ̀ títí kan irinṣẹ́ orin àti ilé tí ó gbà fún ní ìlú Àbújá. Nwoko ní láàrin ọdún 2 sí ìsìn òun ti ná $125 million lé ìyá Regina lórí. Nígbà tí ó ń fèsì sí ẹ̀sùn Nwoko lórí egbògi olóró, Regina kọ sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lánàá wípé lótìítọ́ òun ti lo egbògi olóró rí, ṣùgbọ́n dá gbogbo ẹ̀sùn ọkọ rẹ̀ àná nù wípé ó kàn fẹ́ mọ̀ọ́mọ̀ fi èyí ba òun lórúkọ jẹ́ ni. Regina dojúkọ Nwoko bí ó ti ní èéṣe tí ó ṣe máa pa irọ́ bàǹtàbàǹtà báyìí lójú táyé láì kábàámọ̀ bó ti wù ó kéré mọ́. Ó ní ẹbí òun kò mọ nǹkan kan nínú ọ̀rọ̀ yìí, ó wá ń bà wọ́n lórúkọ jẹ́ láìṣẹ̀. Regina ní lílo egbògi kọ́ ni ó dá wàhálà sílẹ̀.
Nwoko mọ̀ọ́mọ̀ súré lọ orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ láti lọ pariwo egbòogi olóró kí ó bàa lè ṣí ọkàn aráàlú kúrò nínú òtítọ́ ọ̀rọ̀. Ó ní ó fẹ́ mọ̀ọ́mọ̀ fi ọwọ́ ṣìkún òfin mú gbogbo àwọn tí wọ́n súnmọ́ kí ó má bàa rẹ́ni dúró tì í nítorí bí èyí bá ti wáyé kò ní sí ọ̀nà mìíràn fún un ju kí ó padà sí ilé rẹ̀ lọ. Regina ní Nwoko fẹ́ kí òun lọ fún ìwòsàn rehabilitation, bẹ́ẹ̀ ìwọ yìí kan náà ni ó mú òun mọ ọ̀nà egbòogi olóró nítorí ó ní òun á máa mèrè ṣe bí òun bá ti mu egbòogi olóró. Ó ní ọ̀pọ̀ ìgbà ni ó máa ń gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun kí ó má bàa bá ẹbí rẹ̀ sọ̀rọ̀ fún ọ̀sẹ̀ díẹ̀ tá a fi tipátipá mú kí àwọn dókítà kùn ún lóorun. Èéṣe tí kò fi sọ fún aráyé bí ó ṣe ń tilẹ̀kùn mọ́ inú ilé? Ta ní kí àwọn dókítà máa fún un ní oògùn àwọn tí ọpọlọ wọn kù díẹ̀ káàtó bipolar disorder. Láfikún, Regina ní kò sí iye tí Nwoko ná lé lórí tí ó lè tó àkókò rẹ̀ tó fi ṣòfò gẹ́gẹ́ bí ọ̀dọ́ àti àǹfààní iṣẹ́ rẹ̀ tí ó pàdánù látàrí wípé ó fẹ́ wà pẹ̀lú rẹ̀. Regina ní òun ìbá ti pè fún kí wọ́n tú ìgbéyàwó wọn ká ṣùgbọ́n nítorí àwọn kò ṣe ìgbéyàwó lábẹ́ òfin, fún ìdí èyí kò sí ìgbéyàwó láàrin wọn kí ó fún òun sílẹ̀. Ìgbéyàwó kì í ṣe tipátipá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òṣèré àti adẹ́rìn-pòṣónú Real Warri Pikin àti ọkọ rẹ̀ Ikechukwu Azuoha ti gba àlejò ọmọ kẹta tí í ṣe ọmọbìnrin. Òṣèré yìí ṣe àfihàn yìí ní orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram bí ó ti ṣe àfihàn ọmọ rẹ̀ pẹ̀lú àkọlé tó wúni lórí. Àlejò ọmọ yìí ti mú ayọ̀ àti ìdùnnú lékún sí i fún ìdílé, àwọn olólùfẹ́ àti akẹgbẹ́ rẹ̀ bí wọ́n ti ya wọ comment section pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀ ìkíni kú oríire. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.